ta ni mò ń bá sọ̀rọ̀ yìí? Orúkọ tèmi ni Olúṣèyẹ James Akínlógun ìlú Ìjàyè Kúrúnmí. Mo jẹ́ ọmọ olóde àná Akíntayọ̀ Àlàó Ògùdù Abìjàlẹ́rù. Bàbá Akíntayọ̀ ni wọ́n bí torí mo ti gbé wọn wá sórí ètò ń gba ayé wọn. Èèbà sọdẹ wálẹ̀ yìí náà ni. Ọdẹ ni mí o. Ọdẹ. Ọdẹ tí èso ọdẹ. Ta lọ ga ayé tọkọ yín lọ́dẹ? Gbogbo iṣẹ́ ló ní ọ̀gá. Bẹ́ẹ̀ni, ẹ ṣé. Nígbà tí mo wà bíi ọmọ ọdún 12, ó ní ẹ̀gbọ́n wa kan tó ń pè ní Olúṣọlá. Wọ́n máa ń pe alájẹ rẹ̀ ní Kòròfo. Kòròfo ọlọ́pàá. Òun ni bàbá mi Akíntayọ̀ Àlàó kọ́lọ́ máa fọ̀run kẹ́ wọn. Wọ́n gbé ẹ̀tùlé lọ́wọ́ báyìí. Àtàràyà lọ́mọ kọ́ ń bá yín. Lọ́mọ kọ́ níbọn yín. Látọmọ ọdún 12. Mo fọlọ́n búra. Torí nínú gbogbo ọmọ tí bàbá wa bí, èmi nìkan náà ni mo jẹ́ ọdẹ tó mọ ìbọn yín dáadáa. Nígbà tí wọ́n gbébọn lé yín lọ́wọ́ gan, ẹran akínlẹ̀ kọ́kọ́ fi pé èyí ìbọn ró lọ́wọ́ èèyàn gbìnra. Irú ẹran akínlẹ̀ kọ́kọ́ fi pa. Ẹ ṣé. After bíi ọ̀sẹ̀ 2 sí 3 tó ti kọ́ mi ìbọn yín, torí alágbẹ̀dẹ ni bàbá mi. Mọ̀mọ́. Wọ́n ti rọ ìbọn sákàbùlà, wọ́n gbélé mi lọ́wọ́. Ó wá ní oko wa kan, mo wá lọ bẹ̀ láàárọ̀ kùtùkùtù. Àwọn òkúrù wa ń ṣeré káàkiri, inú mi ti dùn pé lónìí ìbọn tí mo yìn sí òkú yóò tó ìkìbí 10, ẹyọ kan mórí pa. Ẹ sá ń dáná bolẹ̀ ni. Torí ọwọ́ ò tí ì sùn. Ọwọ́ yín ègún. Ọwọ́ ègún gbà náà. Ẹyọ kan, ìgbà tí mo wá pa ẹyọ kan yẹn tó jábọ́ báyìí pọ̀, mi ò kì ìbọn tí mo fi délé. Ṣé gbèsè ò ti dé bá wọn? Ẹ̀tù lẹ́sì ń gbà náà, ẹ̀tù wọn. Wọ́n fàyà rọ ni. Kílẹ̀ palẹ̀. Lẹ́yìn ìgbà náà tó di pé ọwọ́ ti gún dáadáa, mo wá máa ń tẹ̀lé wọn lọ gbẹ́ wá wá. Gbẹ́ wá ìwá. Mo kọ́kọ́ pa ọ̀yà. Ọ̀yà. Bọ̀ kí n tó pa ọ̀yà yẹn, ó ní bàbá wa kan pè ní Dáná Sungbó kọlọmbà ń fọ̀run kẹ́ wọn náà. Nílùú Ìjàyè. Nílùú Ìjàyè Kúrúnmí náà ni Dòsù orúkọ wọn gangan. Ọ̀yà kan ń bọ̀, ó dẹ̀ pàbọ́ mọ́ mi lọ́wọ́ báyìí, mi ò rí yìn. Bàbá wa ní kò tí ì mọ̀ kún orí aré yìn. Tó bá dijọ́ mi, báyìí ló ṣiṣẹ́, báyìí ló ṣiṣẹ́. Ẹsẹ̀ ni wọ́n máa ń wọ̀n bó ṣe ń gbéra, bó ṣe ń gbéra. Ẹni mo ti bọ̀. But by luck, mo ṣàpà ọ̀yà kan lọ́jọ́ náà. Lẹ́yìn ìgbà yẹn tí màá tún tẹ̀lé wọn lọ́gbẹ́ mi, mo pa ẹtu 2, mo pa ọ̀yà kan. Nígbẹ́ àyà iná. Ọ̀gá mi kan bẹ́ẹ̀ gbá náà lọ́hùn, Olúdẹjá, Olúyínká Alájá. Mo yin ọ̀yà kan, ajáre ọ̀yà rèé, mo fi ìbọn gbé ọ̀yà yẹn báyìí. Wọ́n ní Alájá ní tí òun ò bá sí ń bẹ̀, àwọn ò ní mo ta mọ́ ẹnu ajá ni. Ajá ti mú un torí àti ajẹ̀ àtẹ̀tù ó pé sára ẹ̀ bí mo ṣe fi ìbọn gbé. Bí mo ṣe fẹ́ tí mo fẹ́ ni. Ẹ máa dẹ̀nà. Dáadáa. Níjọ́ tẹ́ kọ́kọ́ dẹ̀nà, bó lọ́jọ́ náà ṣe rí? Ọjọ́ tí màá kọ́kọ́ dẹ̀nà mi pa nǹkankan. Ẹ pa nǹkankan. Ẹ rẹ́ran ni. Mo rẹ́ran. Ṣé rí bí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nǹkan máa ń jẹ́ àjòjì. Tó máa ń jẹ́ àjòjì. Ọdẹ tó lè sọ pé ìgbà tó ń kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ló ti bẹ̀rẹ̀ sí ní pa irọ́ ni. Torí bẹ́ẹ̀ ṣe yìnbọn lọ́sàn
kọ́ lẹ́sẹ̀ yín kalẹ̀ ẹran tẹ́ fẹ́ pa lọ́sàn-án wò báyìí ẹran tẹ́ fẹ́ pa lálẹ́ ẹ̀ ní rí ojú lásán lẹ fẹ́ rí ojú ẹ̀ tí ó kàn máa tàn kẹ́dẹ́kẹ́dẹ́ lẹ́yìn. èèyàn náà tó. torí pé kò tí ì dájú dáadáa bẹ́ẹ̀ bá yẹn gbá ní ilẹ̀ náà lẹ́yìn. sẹ́yìn mọ̀mọ́ náà rí dáadáa. mo ti yin labalábá láì mọ iye ìgbà. àwọn labalábá kan bẹ tó tóbi tójú ẹ̀ dàbí ojú ẹ̀tù. ẹ tí ì dojú ẹ̀tù mọ́ dáadáa ń gbà náà. aṣá ti rojú. àárò gbà tá a bá débẹ̀ ìyẹ̀ labalábá náà. tó ń bá wo náà kò tilẹ̀ ní sẹ́jú. láíláí. ṣùgbọ́n ẹ̀tù bá ti wo náà ní ọmọ sojú wẹ́wẹ́wẹ́wẹ́. àti ìmọ̀tún tó sì ń gbà náà. bẹ́ẹ̀ni àwọn àgbà tẹ́ ti wá dọdẹ tẹ́ ti wá dá ojú ẹran mọ̀ pẹ́ran rèé kí làwọn àrírí yín nídìí iṣẹ́ ọdẹ yìí. ìrírí tí mo kọ́kọ́ rí gram tó yà mí lẹ́nu kẹ́rù bà mí jù ó ní ẹnìkan wọ́n ń pe orúkọ rẹ̀ ní òròkì ìlú Ìjàyè náà lọ́wọ́ ọdẹ ni pẹ̀lú ẹ̀gbọ́n wa tí mo pè ní Ṣọlá Kòròǹfọ̀yìn àti bàbá mi àti Abẹ́fẹ́lẹ́ Àṣàkì abalọ̀bù ìsáfù ọmọ mi náà dání nígbà tó di òrùjọ́ kan mo bá sùn lábẹ́ arére bàbá nìkan kí mi ò sùn. ìsáfù bó lẹ lọ. Ìdí Ìyálóde. níwájú àtàn. nígbà tá a débẹ̀ nígbà tó di òrùjọ́ náà àwọn ti lọ a máa mú igi mẹ́ta igi ńláńlá mẹ́ta láfi kóra wọn wáyé igi yẹn lálò títí gbogbo ọjọ́ tá a fẹ́ lò nínú rìsáàfù yẹn. igi báwo. igi ńláńlá tó bá tóbi akọbi tó bá tóbi tó gùn dáadáa mẹ́ta la máa wá á wà fẹ́ náà kóra wọn báyìí a fẹ́ dáná o a fẹ́ ṣe nǹkan kan tó bá ti jó sẹ́yìn tá a bá ti fẹ́ náà kóra wọn padà báyìí tátẹ́gùn bá ti fẹ́ sí inú òkè. orí ìbẹ̀lẹ̀ máa gbé ọbẹ̀ lé. máa gbọ́ bẹ̀ lé. ìbẹ̀lẹ̀ náà ti tẹ̀ bá. ìbẹ̀lẹ̀ láti yẹran gbogbo tá a bá fẹ́ ṣe ọdẹ tó bá dẹgbò rìsáàfù dáadáa yóò kàn sára sí tí mo sọ bó bá dòwò jọ náà èmi tiẹ̀ ti sùn mo bá ń gbọ́ àbí àwọn bàbá yìí. ẹ̀sùn wà ní dẹ̀ náà àrò ẹ̀ ní lébà wọ́n ní kẹ́mi má lọ ní lébà èmi wà ní lébà má ń gbọ́ má rò pé àwọn tó lọ oko ló ti dé ojú tí màá ta tán báyìí mo dẹ̀ ń wo nǹkan ọ̀hún ó ga ó gbé fìtílà dání báyìí mo kàn gbọ́ pè bí ìgbà tí wọ́n fi petrol sí nǹkan tó ń ra fi náà ràn tó ṣe pè kí lélẹ̀ mo bá dẹ̀ rí nǹkan ó bá náà rò ó sì ń lọ jẹ́ń orí mi dìde mi ò lè sùn mọ́ tí n bá gbọ́ kẹ́rẹ́ nígbà tó tóbi aago bíi 4:00 àwọn bàbá dé bá ṣàlàyé ọ̀rọ̀ wọn lọ́rọ̀ ni ọ̀rọ̀ ògì ni àwọn ló wá jíwèé bọ́rọ̀ ṣe rí fún mi mo lóun gan irin rẹ̀ ò dàbí irin tèèyàn múfúmẹ́ǹtì tiẹ̀ yàtọ̀ sí múfúmẹ́ǹtì èèyàn bóun ṣe máa gbẹ́sẹ̀ ó yàtọ̀ sí téèyàn. ṣé ọkọlà. mi ò rojú rẹ̀ gangan báyìí o ṣùgbọ́n ìbẹ̀rù bójó bí mo ṣe rí báyìí ilé iṣẹ́ èèyàn ó ga ó gbé fìtílà dání báyìí wọn wá lọ́rọ̀ ní ìdá oṣù wàhálà mo wá bí bàbá nígbà tá a délé mo ní tíyàn bá ti ẹ̀rí ọ̀rọ̀ báwo ni ẹ ṣe lè pa. sátì sàǹpà gàlà ń pẹ̀tù. ṣùgbọ́n ọ̀rọ̀ náà bàbá pò náà wálé kò tí ì bá jẹ́ ni. bàbá wa rẹ́rìn-ín wọ́n ní kò sí ọdẹ náà láyé o ò lè sọ fún òun pé o pa ọ̀rọ̀ o gbé wálé rí tàbí o pa ọ̀rọ̀ orókù rẹ̀ ń bẹ̀ wọ́n ní tẹ́ bá ti yìn tó bá jẹ́ akọni ọdẹ tógun bá mú tẹ́ bá débi tó kú sí wọn ní labalábá lẹ́ẹ̀bà ń bẹ̀. labalábá. bàbá tó bí mi ló sọ fún mi wọ́n ní labalábá lẹ́ẹ̀bà. kí lèèyàn wà fi labalábá ṣe. ìyẹn ní ìbéèrè.
tí n bá ní mo béèrè rọ mo pa. After some years táwa náà tá ti gbóyà nú ọdẹ tá ti mọ tán pè lóògùn. Èmi pẹ̀lú ọ̀rẹ́ mi kan à ń pè ní Táyé kò sọ́jà pẹ̀lú Kẹ́hìndé rẹ̀ lábàdẹ náà lọ. Ó ní skul kan ní Ìjàyè tó ń pè ní ULA. Bá a ṣe fẹ́ débi ULA yẹn mo kàn wo náà lọ́kàn ni. Ṣé ẹ mọ̀ kí mo dẹ̀ ti dáná ẹ̀ mọ̀? Bẹ́ẹ̀ni ẹ wá rí ngboro. Ní ibi skul Anglican yẹn inú Òṣùmọ́gbó. Mo ní ọ̀rọ̀ rẹ̀ eléyìí ó kú lónìí. ẹ ń pa kínní lónìí. Táyé ní àbúrò láti wọ́n bàbá àti sọ bá ṣe pa fún mi. Lẹ́ni ó ti débi ológun tí ń sà. Bàbá gbéra jẹ́ òun náà ti rí wa ló bá move. Ṣùgbọ́n nǹkan tó jẹ́ kàyéfì fún mi ni pé oríta kan wà ìkan lọ sí Fágún àbáyé ìkan lọ sí Kẹfún lọ́nà Ìkókì. Oríta yẹn igbó ní báyìí ọ̀nà kan lọ báyìí. Nígbà tí ọ̀rọ̀ yẹn dé sẹ́ńtà àbí igbó yẹn ó dẹ̀ ńlá igbó yẹn lọ igbó yẹn ńlá fún ara rẹ̀. Igbó ńlá fún bílà. Ìgbà táwa débẹ̀ ojú ọ̀nà tiẹ̀ ti wà bẹ́ẹ̀ igbó yẹn dí. Ẹ mọ bí ó gbà lọ. No àríbi tó gbà àwọn bó ṣe ń lọ igbó yẹn dí àwa ò rí bẹ́ẹ̀ gbà. Lójú mi ni kì í ṣe àlá. Igbó yẹn ò là fẹ́yìn. Mo wá sọ fún mo ní ó yá Táyé ìwọ gbà bí Kẹ́hìndé jẹ́ kí mi àti ẹ gbà bí àwa lọ gbà bí yídì wọlé ẹ jẹ́ ká lọ ka máa yẹ ẹ lọ cross ẹ. Mo ṣàfẹ́ pa. Ẹ sáfẹ́ pọ̀rọ̀ ògì. Máa pa ọ̀rọ̀ iṣẹ́. Ìgbà tá máa lọ cross ẹ̀ wájú táà tó débi tá a ti ní ká ka mọ́ báyìí ó tún ti kọjá lọ sí iwájú ó ti ń já fúri odò kẹfún lọ. A ṣe ń wo iná yẹn náà lọ́wọ́ ẹ̀ báyìí. Máa wò pé a lè rí kíní a lè rí bá. Lálẹ́. Ọjọ́ náà ni kankan ṣèrò bá mi. Kẹtọ́nù. Barrister kan nìkan ó ní bò ní savage ò ní gbó láíláí. Àṣírọ́ ni ó wá ní òṣèwú lóko àfi gìrì àparò. Ibi tí mo ti ń wò lọ báyìí pé ó ti lọ ẹ̀fílẹ̀ ó ti dìjọ́ mi. Gbàtà àti mọ̀bí tó máa ń wá dúró sí yẹn á lọ máa sọ. Ǹjẹ́ kí n yíyìn padà báyìí asápàrọ̀ wà báyìí. Kí ni ìmọ̀? Nígbà táfàrọ̀ yẹn fò gìrì tí mo họ. Gírí àwọn sáfẹ́mi àparò sáfẹ́mi ara. Àparò sáfẹ́mi èmi ló pọ̀rọ̀ lò. Ẹ̀yin náà sáfẹ́mi ara yín. Mo rò pọ̀rọ̀ ló fẹ́ mú mi lájẹ́. Ló bá di gìrì dábàá o. Àbá tún fẹ́ra wa ṣe yẹ̀yẹ́. Dídé kúkúrú. Nígbà tí mo délé mo bá sọ fún bàbá. Bàbá ní wọn tí ì fún yín pa ni. Gbogbo ọjọ́ tá bá wá fẹ́ dẹná tá bá ti dé ilé ẹ̀ lé la máa sọ á wà paná. Apaná ránmọ́ránmọ́ tá gbé sórí. A mọ̀ sọ. Àtìgbà náà àbákàdé ń bẹ̀ mọ́. Bóyá náà wá ti kála mí pé ngbẹ lẹ fẹ́ pa. Ìyẹn bẹ́ẹ̀. Kàyéfì tó tún wá tẹ̀lé tó jẹ́ lẹ́ẹ̀kẹta. Ìbà. Bàbá. Nam. Ní tí mo fẹ́ sọ mi ò lè fún yẹn di oògùn yẹn láyé torí tí n bá fún yàn ọ̀pọ̀lọpọ̀ ìka wọn ò fi pààyàn tí ó pọ̀ gan. Olúgbóló fún mi. Olúgbóló fún yín. À ń ké bàbá wa kan ní bàbá Wándé Olúọdẹ lẹ́kùrú àná ni. Wándé kan náà agbégbàjé mo ti gbá wọn náà wá sórí ètò. Ọ̀rẹ́ bàbá mi tímọ́tímọ́ ni. Bàbá Wándé lélẹ́kùrú mọ̀mọ́. Wọ́n jọ máa ń pè ní kì í. Mọ̀mọ́. Wọ́n bá bẹ̀lẹ̀ nígbà tó fẹ́ jùlọ ọdẹ Ìjàyè ọdẹ lẹ́kùrú ọdẹ gbogbo ọdẹ agbègbè la bá ń lérí. Àwọn ọdẹ lẹ́kùrú ní àwọn ọdẹ Ìjàyè láṣẹrú àwọn onírọ̀ lẹ́pa. Tí gbogbo ẹ̀yin ọdẹ lẹ́kùrú ò bá ru ẹran wa. Ẹ pé mi kọ́ ni mò ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ló ń kálukú náà ń lérí àwọn ọdẹ alábàtà àwọn ọdẹ ó ń kálukú ń lérí. Ó dà àtijọ́ wà lẹ́nu ẹ̀. Nígbà tá a wọnú gbó. Bàbá wọ́n yin palaba àbọ̀n. Iná ń bọ́. Iná ń bọ́ lọ́tún lósì làwọn alájà ń ké. Ẹ pa Olúyinká alájà wa náà lónà ń fẹ́ fún tù. Ìgbà náà ọ̀dà wa ń ṣì wà ló pé ajá tó bá dẹ́ngbà náà kò sọmọ náà. Ìgbó ti gbó
kò lè dẹ nǹkan kan mọ́ báyìí. bàbá Ọlọ́run wọnú gbó wọ́n ṣá ìbọn ìpọ̀ jù ìbọn tí wọ́n yìn nínú gbó yẹn nìkan ó yẹ kó lé ní 200. ọkàn wa ti balẹ̀ pé tó gbẹ wọn sápà wọn ò pa kankan. kí ládé. bàbá wọn ò pa kankan tí gbogbo àwọn ọdẹ náà ọ̀pọ̀lọpọ̀ wà láyé wọn á lè máa kọ́mẹ̀ntì lórí nǹkan tó ń sọ. gbogbo oyún tí kórópò ọjọ́ náà ní wọn ò pa nǹkan kan. ìṣó ló fi so. nígbà táwa fẹ́ lọ wọ igbó ẹlẹ́ẹ̀kejì ọ̀rẹ́ mi kan ń bẹ wọ́n ń pè ní Tájù ọmọ bàbá Gani Bọ̀sẹ̀ ni ọdẹ tó jiná ni ọdẹ tó jiná bàbá rẹ̀ náà òun wà wájú èmi tẹ̀lé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ẹ̀gbọ́n mi tó ní. mo ní ọjí igbó wo láwọ̀ báyìí ó ní gbó yìí ni ó ti dá báyìí mi ò fojú rí olúgbó yẹn o tí máa ní mo fojú rí ọmọ pa o ó kàn ní ṣẹyẹ dúró mi tó dé o mo ní ọjí dúró. ó pe ó kọ yín. bẹ́ẹ̀ ni mo sọ fún yín mo fọlọ́n tó lẹ́mìí mi búra ṣẹyẹ dúró mi tó dé o má dúró fi ẹsẹ̀ àtàǹpàkò ẹsẹ̀ sì fi tẹ ìjọgbe ọjí ọ̀rẹ́ mi yẹn ń bẹ ó láti ń gbọ́. ó ń wò mí báyìí òun ò lè gbọ́ èmi nìkan ni mo ń gbọ́ gbogbo ọdẹ pọ̀ gan òun kálukú tó báyìí márùn kékeré dé mo wá fi ẹsẹ̀ but wọ́n rẹ̀spẹ́tì pé bàbá mi jẹ́ olúọdẹ wọ́n fọ ìyẹn wọn wò ọmọ olúọdẹ ni tó bá sọ ẹja ohun tí ó ṣẹlẹ̀ olùgbò ìwọ̀n sọ mi pé kí n fi ẹsẹ̀ àtàǹpàkò ẹsẹ̀ òsì tẹ ìjọgbe ọ̀rọ̀ tí mo sọ yìí bí màá ṣe máa sọ mi ìsọfẹ́ nìkan rí mo wá tẹ ìjọgbe yẹn gbà tí mo wá tẹ ìjọgbe mo tẹ̀ tán ó ní ó yà bù mo bù mi ò rí o mi ò fojú rí o mo ń gbọ́ tó ń sọ ní o ohun ẹ̀ hàn kétékété ó ní kí n máa wí tẹ̀lé òun mo wá gbé ìyẹ̀pẹ̀ tí mo bù yẹn mo gbé sẹ́nu báyìí mo wá pe gbólóhùn yẹn mo wá pe gbólóhùn yẹn gbólóhùn 3 péré ni ṣùgbọ́n mi ò ní sọ mi ò ní pè sórí ètò yìí torí tẹ bá fẹsẹ̀ tẹ bẹ́ẹ̀ tẹ bá bù dàlú yẹn yóò kò ní kíje yóò kú bàbá yóò kú mo wá mú yẹ̀pẹ̀ yẹn ó ní kí n dàlú pé ta fẹ́ wọ̀ yìí mo wá dàlú báyìí ọwọ́ òsì báyìí náà mo fi dàlú mo á sọ fọ́ọ̀rẹ́ mi yẹn ọ̀jì mo ní yá ìyẹn ní rárá ìwọ tó yẹn gbó ni kò wọ gbó kó kọ́kọ́ wọ bẹ̀ gbogbo àwọn ọdẹ náà ni wọ́n ní kọ́kọ́ wọ bẹ̀ mo bá wọnú gbó yẹn mo ṣe gbé bí ẹsẹ̀ bíi 7 sí 8 báyìí ó ní dúró mi tó déhùn mo wá dúró síbẹ̀ náà mo dúró níbẹ̀ ìkejì mi Táyé kò sọ́jà Oǹdó lọ́kàn báyìí àwọn alájà bá gbogbo wà ríro mú ìṣekú wọn ṣàgbáre ẹtù yẹn bá ń bọ̀ lá ó wá dúró láàrin méjì mi àtọ̀rẹ́ mi Táyé yẹn mo kàn ṣe báyìí sí ni tó mo rí kó súnmọ́ òun ju èmi lọ mo kàn ṣe báyìí pé kó yìn bó ṣe gbaná nìyẹn gbáà ọwọ́ ẹ̀dẹ̀ gùn dáadáa ìbọn ọ̀ràn ẹtù yẹn wá sáré wá sọ́dọ̀ mi báyìí ó ń bọ̀ gangan sọ́dọ̀ mi báyìí ìbọn ò ṣe yìn wọ́n mo wá fílẹ̀ mo dìjẹ́ kó kọjá ó ní bá ṣe máa ń yìn ìbọn tó bá yẹn lọ́ba ti kọjá mo bá kúnlẹ̀ mo gbá sí fún mi gbáà ó ní bò ní mo tó ti dọ̀bẹ̀ nígbà tí màá débẹ̀ ní alámí tí mo tún wá rí tó yà mí lẹ́nu ni pé mo kàn gbọ́ wẹ̀rẹ̀rẹ̀ lórí igi ó kú sí dìgì báyìí mo kàn gbọ́ wẹ̀rẹ̀rẹ̀ òun dẹ̀ ti kì í mọ́ tiẹ̀ tán nígbà tí màá wòkè báyìí ó di àdàbà ẹyẹ ìwọ náà tó lọ Táyé bá ń gbébọn tiẹ̀ bá ó di pọ̀ ńlẹ̀ àmọ́ àwa méjèèjì ń kìbọn a sì kìbọn tó báyìí mo bá tún gbọ́ wẹ̀rẹ̀rẹ̀ ó di ejò sóró ìwọ náà ara ọbẹ̀ náà nìwọ náà òun náà tún wọ ìjàbọ̀ bá a ṣe wá dẹ ìgbẹ́ tó padà kò sẹ́ tó pa kankan mọ́ ajá Olúyínká wa alájà olórí alájà wa ó mú ẹran ní wọ́n mú ọ̀yà ní níbi ibi tí àpáta yẹn láti sí báyìí mò ń wò báyìí alájà ń wò báyìí pé ọbẹ̀ lélẹ́yìí ó pòórá mọ́ wọn lẹ́nu ó pòórá máa jọ ajá lọ a wà ń bẹ̀ báyìí mo gbé ilé náà ti dọ̀ràn ọbẹ̀ kí n kọ́ tọ̀rọ̀ ní ṣọ́ọ̀tì
ọwọ́ nǹkan tá a pa nìyẹn o ẹtù kan àdàbà ìjòsòrò kan nígbẹ́ tí gbogbo tí olú lọ gbogbo dẹ olú lọ. kí ló fà tí gbẹ̀yìn fi rí báwọn. ẹgbẹ́ náà wá ẹ wá wòran mi ẹgbẹ́ tó pa wá ẹ wá wojú mi wò ẹ̀yà wá wòran èmi dúdú bí ewúrẹ́ bọ́ra tí jẹ́ dẹ́dẹ́. orúkọ mi ni Kọ́lá Akíntayọ̀ dẹ̀ ìlú Ìbàdàn. ó ní kí n já yín sí nǹkan kan ni o. iléeṣẹ́ kan ń bẹ tá à ń pè ní Yebot Automobile ní ìdojúkọ Lẹ́màrún ní Ìwó Road ló wà. béèyàn bá fẹ́ ra mọ́tò tó jẹ́ #1 grade 1 tòkunbọ̀ Yebot Automobile lẹ máa lọ ní ìdojúkọ Lẹ́màrún. àwọn mọ́tò oríṣiríṣi náà níbẹ̀ bẹ́ẹ̀ fẹ́ Toyota bẹ́ẹ̀ fẹ́ Nissan lóríṣiríṣi BMW àwọn Lexus lóríṣiríṣi Audi Mercedes Benz Madlas àti Mazda lóríṣiríṣi àti gbogbo àwọn ọkọ̀ tẹ́ ẹ bá fẹ́ ẹ máa lọ sí Yebot Automobile. mọ́tò tí wọ́n grade 1 tòkunbọ̀ ni. àwọn nọ́mbà wọn tẹ́ ẹ máa pè ó ní mo fẹ́ pè fún yín yìí 080 5530 7952 àti 080 5526 7136 àti 080 3301 3721. àwọn nọ́mbàs wọ̀nyí ni ká ẹ pè. Yebot Automobile débẹ̀ ra ọkọ̀ rẹ mú kọ́kọ́rọ́ sí gbé nǹkan ẹ ta yún òdo ní mọ́tò nìyẹn fàkátì. ìyẹn yọ lọ́hùn ó yọ lọ́hùn. ó yẹ ẹ̀yìn ọ̀dẹ náà. ṣe rí in tí mo rí nígbà tá a fẹ́ máa lọ ọ̀gbẹ́ yẹn tán ní ká bọ̀gùn gbogbo àpéjọ sídìí ògùn. àpẹẹrẹ tí mo rí ni pé wọ́n pe àwọn ìyá kan wá sídìí ògùn yẹn láti wá ṣàdúrà. àwọn ìyá yẹn àwọn mẹ́ta ni kò yé yín báyìí. ó yé mi. tó jẹ́ ìyàwó àbúrò bàbá Wándé yẹn ẹ̀gbọ́n bàbá Wándé tí wọ́n pọ̀ ń bẹ̀. ok elékùrú lẹ ti dẹ̀gbẹ́ wọn. elékùrú láti dẹ̀gbẹ́ wá sí Adébùnmi lọ sí Akọ́jẹ́. gbogbo àwọn tó bá jẹ́ ọdẹ lákọ́jẹ́ lélékùrú wọn á lè máa gbọ́ ti máa bọ̀ báyìí. àwọn akọ́kọ́ wò pé àwọn tán kó wá di ògùn kan wá ṣàdúrà yìí wọn bá má pè wọn wá bẹ́ẹ̀ torí mi rò pé iye ọdẹ yẹn lè wọnú gbó ká má ru ẹran kí ọ̀run wọ̀ wá. ibi tí mo fẹ́ parí ọ̀rọ̀ mi sí lórí àárín yẹn ni pé wọ́n kó àwọn ìyá méjì kan wá wọn ní kan wá ṣàdúrà mẹ́ta ṣé wọn ò ṣàdúrà ni. wọ́n ṣàdúrà àdúrà yàtọ̀ ṣàdúrà. àwọn àdúrà kan ń bẹ tó jẹ́ pé a tún yí padà tí ó tún dé pé. àbẹ́ ìwà gbà mí. ayé tó tó àkàmàrà mo gbé jí o. ṣùgbọ́n tí ò bá ti lójú inú tí ó sì bá wọn ẹlẹ́yẹ rìn bàbá kò ní mọ̀ wọn kò ní mọ ohun wọn. kò mẹ́rí báyìí wẹ́. wọn ò fẹ́ kẹ́ ẹ pẹ̀rẹ̀ wọn sáfẹ́ kẹ́ ẹ lọ rí kẹ́ ẹ bọ̀ rí ni. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n iná ò ní jó lóko bàbá kó mọ̀ fi tọ̀wọ̀ rẹ̀ kí fún rèké. èmi mẹ́ràn tèmi kò ń gbó o ṣùgbọ́n kàyéfì ńlá ni pé ńgbà tán máa kun ẹran yẹn kò lẹ́dọ̀. kò lẹ́dọ̀. kò lẹ́dọ̀ kò ní fúkú fún lásán ló wà nù ẹ̀. bó o lè ṣe mọ̀ pé ẹni tó ní kẹ́ ẹ máa fẹsẹ̀ tẹ yí ògbè tó ní kẹ́ ẹ máa búyé pẹ́ tó ní kẹ́ ẹ máa pọ̀fọ̀ sí bó o lè ṣe mọ̀ pé olúgbò ni. ohun èèyàn gangan yàtọ̀ sóhun olúgbò. nínú kébù ọ̀gá sí làbùkẹ́ mo sọ nígbà àkọ́kọ́ mo lọ́dẹ bàbá mi àjẹbí ọdẹ sì ní mi òdùnjẹ ọmọ ilégún ilé labó oògùn ká tó rìn kóògùn kò yé yín báyìí. ó yé mi. ayé òní kan wà. ìbá mi. ohun èèyàn ó yàtọ̀ sóhun olùgbò.
bó lẹ ṣe wá mọ bẹ́ẹ̀ ṣe irú oògùn àti bẹ́ẹ̀ ṣe máa lò níta ẹ fi ní ẹ gbọ́dọ̀ kọ́yàn. ìdí ni pé mo ti sọ nǹkan méjì mẹ́. alákọ̀ọ́kọ́ ó ní kí n fi ẹsẹ̀ àtàǹpàkò tẹ ìjì ògbé ọ̀sọ̀ mo fi tẹ̀ ọ̀rẹ́ mi yẹn ń wò mí báyìí. bẹ́ẹ̀ ṣe ń sọ̀hún èmi náà ń fi ẹsẹ̀ àtàǹpàkò ó ní kí n bù ó ní fọwọ́ sí bù mo bù ó di méjì. ṣé èjì ògbé yẹn ni màá bù. èjì ògbé yẹn èmi ò kọyín omi ní kọyín o. mo rò pé nǹkan mi ní ẹ̀rí pé mo ti ń kọ́ ọ lẹ̀. mi lè kọyín. ìlàdé. bàbá mi lè kọ kò lẹ́rọ̀ kò lẹ́rọ̀. oògùn bá le ọdẹ níní. mo mọ bàbá ṣe rí ọdẹ níní lóòótọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ táwọn wò ní dúníyàn títí wa ìkà ló pọ̀ jù. ní ìsìn táyé tí a dá yé ń tọ́ da yìí. ṣe rí bàbá tí ń bá fún yàn rú ẹ̀ á jẹ́ pé ẹni tí mo ti rí dá tá a ti jọ múlẹ̀ dáadáa. sẹ́mi àti yín ò tí ì múlẹ̀ báyìí. bàbá àti ìmúlẹ̀. múlẹ̀. àti ìmúlẹ̀. ṣé a bu iyẹ̀pẹ̀ sí inú omi ni àwa máa mú. ẹ má wọrí ẹ má jà túnṣe débẹ̀. ẹ ní kọ́ mi rárá. olóòtú ilé kan yín mo fọlọ́n búra ẹ ní ibùjọ èèyàn kó mọ̀ kù. tí n bá gbowó lẹ̀ ńkọ́. bàbá èló lẹ fẹ́ fún mi. ayé mà ti da ayé báńdíìtì. ẹ gbàgbé yín. kò yẹ yín mi ì lè ṣẹ́rí àní tí ń bá mi ì lè búra kí n lè fún yàn torí wọn ìjúbà àfọ̀gùn kù. ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ àgbà pẹ́ fún mi. ṣùgbọ́n kí n ṣe ní. àìdẹ̀gbò ọjọ́ kan èèyàn àrùn àṣàrì gbà. ẹ má wọrí ṣùgbọ́n tí ń bá fún rú ẹ. ọ̀rẹ́ ti fẹ́ràn mi jù. ó dàbí ọdún kan wọ́n láwọn adigunjalè àwọn fúlàní olórí ibú náà ni wọ́n máa ń ṣọṣẹ́ lọ́nà báyìí lọ́nà Ìṣẹ̀yìn. lọ́nà Ìbàdàn Ìṣẹ̀yìn road. mo wá wálé ìgbà bàbá mi sì wà lórí oyè Olúọdẹ wọn tó ní olórí alágbá ìgbà náà. àwọn tó jẹ́ ọmọ Ìjàdẹ àwọn ọmọdé náà ń pè bẹ́ẹ̀ wọ́n máa ń bá wọn bàbá yìí kí ẹ fáwọn lóògùn tó kí náà kí n tó kọ́ àwọn olè yín àwọn bọ́ mo ní ẹ wá ìkànnì gbogbo yín àwọn bàbá yìí náà rìn náà fi ní oògùn ó yẹ kẹ́yìn náà. ẹ̀yin náà wọ oògùn lọ. wọ oògùn. ẹ lọ bólúgbó ó fún yín ní. mo ní ṣé wọ́n máa ń wá wọ́n ní jojoojúmọ́ náà máa ń já náà wọ́n ní jojoojúmọ́ àwọn adigunjalè máa ń já náà. ọwọ́ bá wọn. kíní yẹn sì wà lọ́wọ́ ti wà lọ́wọ́ yín gbà náà. oògùn wà. mo ní kíní yẹn ti wà lọ́wọ́ yín gbà náà. àgbọ̀dọ̀ parọ́. wọ́n bá pè mí ní aago 2 lóru. pé wọ́n ti dé báyìí o. Abẹ́fẹ́lẹ́ ló dí di operation tá à ń sọ yìí. ló lídì gbogbo àwọn ọdẹ àti OPC ní àti kan ní o. Abẹ́fẹ́lẹ́ ló lídì wa. ìgbà náà eléwo ní jẹ́ wa. ọdẹ ló náà wà nílùú Ìjàyè wa. wọ́n bá pè mí la ìgbà yẹn mo ń lo mọ́tò kan Starlet white báyìí ni. wọ́n bá gé mọ́tò yìí. oògùn kan bẹ àbámọ̀dá ni kì í tún sòkè mọ́ pẹ̀lú oògùn. lóyún bá ní ìgbèjì oògùn kan lára yóò mú. bàbá. bàbá tó bí mi lónìí. láàrin àwọn tá a jọ lọ wọ́n ní tá a bá yìnbọn sáwọn ọmọlẹ wọn ní. kẹ́nìkan kan ọmọ pera rẹ̀ lolóògùn wájú yín nù o. irọ́ ọmọ kékeré lè. iná mò ń sọ náà ni. irọ́ ìdí bàbá lọ́wọ́ boko àwọn tó jù wá lọ. àgbékalẹ̀ mi ni ó lè má dàmáràn. ṣe rí àbámọ̀dá ni kì í sóògùn tíyàn bá lóògùn lọ kò gbọdọ̀ mọ ìjánu. tó ń gbọ́ Olúmídé. bàbá orí ló lọ́jọ́ gbogbo ògùn ló lọ́jọ́ kan pọ̀jù. mo wá gbébọn fẹ́ nìyẹn mo ní dìímọ̀ mo ní tó bá dà mí ògùn mu wọ̀ màá ṣàṣírí kan fún ilé mi torí ju ogun tá à ń lọ yìí kì í ṣe tèmi nìkan sọ pé mo fẹ́ dá yàgò mo wá sọ fún àdèmúlẹ̀ níbẹ̀ náà kọ̀ báyìí ni ṣùgbọ́n nígbà tó tóbi ìṣẹ́jú bíi 5 mọ́tò yẹn ń bọ̀
gbégilódò ni wúúú àti gbọ́ tako àwọn ọmọ olè yẹn ti jánà àwọn Fúlàní ti jánà àti dá mọ́tò kan dúró sọ́rí mọ́tò méjì gbogbo àwọn ẹni tó wà nú ẹ̀ kó wọn bọ́lẹ̀ lù wọ́n gba gbogbo nǹkan tó wà lọ́wọ́ wọn. àwọn tá a jọ wà bẹ́ẹ̀ ni àwọn nìyẹn akọjà títì gbégilódò yẹn kàn ń bọ̀ ni èmi ni mo kọ́kọ́ fi ìbọn dá gbégilódò yẹn dúró gbogbo ìrọ́kàn rẹ̀ ni pé àwọn Fúlàní nílò wá àwọn èsì Fúlàní wọ́n wà wájú àbá ó kó àwọn ìyá kan ó hẹ̀pù wọn ó gbé wọn sẹ́yìn gbégilódò àwọn ìyá yẹn bọ́lẹ̀ àwa tá a jẹ́ ọdẹ OPC Àgbẹ̀kọ̀yà kọ̀ọ̀kan àbárò ara sí orí gbégilódò mistake ti gbégilódò yẹn wá ṣe lọ́jọ́ náà ó dùn mí gan àti sọ fún pé tó bá ti dáàrin wọn báyìí ìwọ kan dúró kò tẹríba nu mọ́tò fà wálẹ̀ pẹ̀lú wọn ṣùgbọ́n níbi ìran wọn mọ̀ tí ń jọ délé mi mo sì mọ̀ tí ń jọ OPC mo mọ̀ tí ń jẹ́ Àgbẹ̀kọ̀yà. bàbá kí gbégilódò dúró kò dúró ó kàn wọ́n báyìí orí mọ́tò láti jọ ń exchange fúnra wa kò dúró ọ láàrin wọn lọ ó tí ẹ wulẹ̀ láàrin wọn torí pápá ni táwọn yẹn wo pápá báyìí lásán ó fi gbégilódò tẹ̀lé wọn ìkọ̀ọ̀kan ní gbogbo àwọ̀dẹ ń jábọ́ lẹ́yìn gbégilódò but God so good amẹ́yọ̀kan nígbà tá amẹ́yọ̀kan àwọn míì àtọ̀pọ́n káàkiri àárín wọn mọ́ kọmíṣánná Ọ̀yọ́ state ń gbà yẹn mo ti gbàgbé orúkọ wọn sorry assistant commissioner ló wà pẹ̀lú àwọn escort tó pọ̀ nígbà táwọn náà rí wa wọ́n ń wo àwọn ará wa mi tí ìbọn lu fìlà rẹ̀ tí ìbọn lu aṣọ rẹ̀ báyìí bàbá yẹn ní ò ní mo gbà pé oògùn bá wà aláwọn ò ní gbàgbọ́ oògùn bá wà aláwọn ò ní gbàgbọ́. orúkọ yín ti jẹ́ lẹ́ẹ̀kan sí. orúkọ tèmi ni Olúṣèyẹ James Akínlógún ìlú Ìjàyè Kúrúnmí. ǹjẹ́ ẹ láǹfààní láti kàwé rárá? mo kàwé díẹ̀ mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary school Alálùbọ́sà nílùú Ìjàyè náà. mo tún wá lọ sí secondary school ní Ìjàyè náà Ìjàyè orílẹ̀ ṣe understand but mo kúrò níbẹ̀ ní SS1. ṣetán bẹ́ẹ̀. mi ò ṣetán bẹ́ẹ̀. iṣẹ́ ọdẹ náà lọ gba ìwé lọ́wọ́ yín o. ṣé wọn ò fi yín síbi iṣẹ́ kíkọ́ kankan tó fi wá jẹ́ pọ̀ dẹ lọ gbádùn mọ́ yẹn báwọn? ẹ jẹ́ á béèrè lọ́wọ́ orí. orí náà ni. orí làbá bọ̀. orí ni gbogbo sẹ́tọ̀dúbà ti ṣe làlàyé. bàbá orí ni iṣẹ́ ọdẹ iná ló gbé mi títí tí mo fi wọ̀lú Èkó. àṣẹ nǹkan ìbéèrè tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín ó ní pé àwọn èèyàn tó ń gbọ́ yín bóyá ní Nàìjíríà àti ní diaspora wọ́n jókòó kalẹ̀ látẹ̀ẹ̀kan ni láti gbọ́ yín tán mo fẹ́ kẹ́ ẹ fún wọn ní àjò kan kí wọ́n rí nǹkan mú lọlé ẹ má fún wọn ní ti tẹ́ gbà lọ́wọ́ ológbò ṣe mọ̀ pé mi lẹ ní èrè àwa tá a jọjọ́ rẹ̀ lẹ ní àjọ níyàn láàrin ara wa abẹ́fẹ́ fún wọn ni. bàbá ẹ kàn jẹ́ ń sọ nọ́mbà èmi yìí fún yàn lóògùn lórí afẹ́fẹ́ tí n bá fi nọ́mbà mi lẹ̀ ẹni tó bá fẹ́ gbóògùn lọ́wọ́ mi ó pè mí. ẹ fún wọn lóògùn tọ́jú àìsàn. ó dà àìsàn kan bẹ tó jẹ́ pé gbogbo ayé ni máa ń dà láàmú ìtọ̀ ṣúgà. ìtọ̀ ṣúgà ẹ jẹ́ fún wọn ní ọ̀ríjínà jìnnà rẹ̀ ìtọ́jú ẹ̀ ní. tíyàn bá ní ìtọ̀ ṣúgà tó bá ń háì ó háì dáadáa láàrin irú ẹ̀ rí ẹni lọ wá èpo àrùn tútù. èpo àrùn tútù kò bẹ́ kó wá ike 2 litre or 5 litre. ògè bẹ́ẹ̀. kan wá lọ wá ewé pín. ewé pín. kan gbó. kan gbó. kan wá kó sákìtì ìdáná.
tí omi wọn ègbó omi wọn fi gbó wọn wà rọ sínú kan rọ sí wọn wà lọ gé orógbó orógbó. ó lè tó 7 ó lè tó 10 ok ẹ̀jẹ̀ wọn gé sí bàbá tí wọ́n bá gé sí tó bá ti tóbi ìjọ́ kẹta ó ti dògún ó ti dògún ọjọ́ kẹta ẹnikẹ́ni yẹn kó kọ́ lọ sí test kọ́mọ tó bá wọn. ọ̀nà tó bá wà tó bá lójú yóò já wálẹ̀ pátápátá èmi fún yàn lóògùn tí n bá dánwò bàbá mi fún yàn. ọ̀dà bí bóun ni ó wá sí máa lò. kò sí bí wọn kò ní overdose Ahán. overdose ó lè mú láàárọ̀ ó lè mú lọ́sọ̀ọ́lẹ̀ tó bá ti mú tó ti tó bí ọjọ́ kẹta ọjọ́ kẹta sí no bí ọ̀sẹ̀ kan ẹjẹ́ lọ sí test kọ lọ sí tẹ́sì. kò sọ̀rọ̀ ẹ ṣeun ẹ ṣeun àyìn tó mi rẹ̀ bá lọ ọlẹ̀ kó tó lọ gbé ewé kó tó pín yẹn gbé ewé pín kó tó kó tó dalẹ̀. domi yẹn sí. nọ́mbà yẹn kọ abẹ́ẹ̀ ní fóònù ni. irú wo bá ní fóònù wàhálà ní ọ̀yà 08067163152 lẹ́ẹ̀kan sí WhatsApp number mi ni 08067163152. tẹ́ ẹ bá tún wáyé ìjọ mi nǹkan. bàbá tí n bá wáyé ìjọ mi mo tún gbàdúrà kí n jọ dé kẹjọ dẹ mo tún gbàdúrà rẹ ẹni iṣẹ́ báńkì mi ní ẹni ṣe tíṣà. ti sáàbò bàbá owó tí mò ń rí tíṣà ò lè rí owó tí mò ń rí tí bank manager tó bá kówó jẹ ló lè gbà ń sálárì Ọlọ́run Elédùmarè ń bọ̀. síbí wọn ni wọn yìí pẹ̀ràn là. bàbá kìí ṣẹran nìkan ló dé àti báwo mo ṣe fẹ́ sọ ojú ti la ojú ti là. ẹran nìkan kọ́ nìyẹn sọ dowó èèbà. ọ̀pọ̀lọpọ̀ estate tá à ń kó security fún wọn káàkiri ńkọ́ mo sọ lẹ́ẹ̀kan mo ní ṣé ọdẹ ló gbé mi wọ̀lú Èkó àwọn ibi tó wó ti ń dé fún yẹn náà. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. inú ogun ò ní jó wa o. àṣẹ bàbá a máa rí yín bá o. àṣẹ ẹran láà máa pa nípa yẹn àṣẹ o. bàbá mi ẹ pẹ̀lẹ́ sà àṣẹ bàbá. ẹ ṣeun o.